ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kú ìyálẹ̀ta baálé eléyìí mo kí yín ìyálé eléyìí mo kí yín o orúkọ mi ni Lukumọ̀nà ọmọ Àyẹ́dárẹ̀ bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ẹ wá nǹkan kan fìdílé tàbí kẹfìdílé nǹkan ẹ jẹ́ ká fẹnu mẹ́nu ẹ jẹ́ àfẹ̀tẹ̀mẹ́tẹ̀ ká sẹnu wa kẹ́mú ẹ jẹ́ akọ́ra wa lẹ́kọ̀ọ́ kí la fẹ́ sọ̀rọ̀ lé lórí ní wákàtí tòní òun ni gẹ̀gẹ́ ọrùn àrùn kan ni ó tó jẹ́ pé ìyí máa bá ọkùnrin jà a máa bá obìnrin jà ọlọ́run o má fi oríkèéríkèé ara wa má fi bú wa ọlọ́run o ẹ̀yà ara wa má fi dójú tì wá kò sí ohun tí ọgbà ájò o ẹni ọmọ yìí ọmọ tọ̀hún ẹni ọmọ tọ̀hún ọmọ yìí o gẹ̀gẹ́ ọrùn ẹ jẹ́ akẹ́kọ̀ọ́ ìwọ lè mọ̀ ọ́ jù báyìí lọ ṣùgbọ́n ọba táwa mọ̀ á fi kọ́ra wa lẹ́kọ̀ọ́ kó lè jàǹfààní fólílé kó lè jàǹfààní fàlejò ọ̀yá ẹ máa bá ń ká lọ ẹ mú gègé yín kẹ́ fi kọ́ pamọ́. Igi kan bẹ nínú igbó tá à ń pè ní igi ìbẹ́pẹ ìbẹ́pẹ yìí oríṣi méjì ni ìbẹ́pẹ akọ ń bẹ ìbẹ́pẹ abo ń bẹ ẹ rí ìbẹ́pẹ akọ ìtànná igi ìbẹ́pẹ akọ ìtànná yìí ni ẹ lọ́ọ́ bá mi wá o ẹ̀wà akọ́pọ̀ jọjọ tẹ́ bá ti wá ìtànná akọ ìbẹ́pẹ ọyẹ ẹ̀sà lóòrùn tẹ́ bá wá sa lóòrùn tó gbẹ báwo lẹ́ ti ṣe o. torí tó bá wá ìtànná ìbẹ́pẹ yìí lẹ́yìn ìgbà tó ti sa tó gbẹ ọ̀wà àti ọ̀pọ̀ o ọ̀tún àwa egbòdì ìbẹ́pẹ yìí ọ̀pá pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ èpo rẹ̀ tó yọ níbi igi egbò rẹ̀ yìí lòun náà gúdúgúdú bí àṣà àwọn èèyàn mi nímọ̀ nígìrì kọ sáwọn náà kọgbẹ ẹ̀dá méjèèjì papọ̀ bọ́bá wá dà papọ̀ tọ́gbọ̀n ló ti ṣe o àápò ìdá kan mọ́ òrí àápò ìdá kan mọ́ ọṣẹ èyí tó bá pò mọ́ ọṣẹ lálẹ́ kó tó sùn ọyá fira gbogbo ibi tí gẹ̀gẹ̀ yìí bá wà àwa báńdéèjì táwọn dókítà máa fi de ojú egbò tàbí tí wọ́n fi de ẹsẹ̀ tó bá rọ́ á rọra fi dè é mọ́ ọrùn yìí díjọ́ kejì tó bá di òwúrọ̀ ọjọ́ kejì á tún kú òun bẹ́ẹ̀ á fọ̀ á wàá fi ti olórí yìí á fi ra tó ọlọ́run yóò lò ní sábàbí o gbogbo ẹni yòówù tó bá nírú ìṣòro yìí lẹ́gbẹ̀ẹ́ ẹni wọn lọ́ọ̀ dán o ẹ̀rí gẹ̀gẹ̀ náà yóò sì yọ dànù pátápátá agbára ọlọ́run ni o kì í ṣe tèèyàn o orúkọ mi ni Lukumọ̀nà ọmọ Àyẹ́dárẹ̀ bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà tẹ́nìkan bá pèrè ẹ̀ ní bàbá ọgbọ́n tẹ́ ẹ̀ bá ti gbọ́ Lukumọ̀nà ọmọ Àyẹ́dárẹ̀ kì í ṣèmi o ǹjẹ́ gbọ́ dáadáa báyìí ọyà mú nọ́mbà yẹ ọmọ ọ̀dọ̀ +23480 3298 3298 +23480 3298 3298 ẹgbàá nọ́mbà orílẹ̀-èdè Benin kan sí +229 54 65 1928 +229 54 65 1928 ẹ pàdé mi lórí WhatsApp ti Nàìjíríà ọ̀rọ̀ yòówù tẹ́ fẹ́ bá wa sọ ìtọ́jú ìwòsàn ara lánàá ewé àtegbò ẹ kàn sí bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ẹ bá a lọ́lọ́kan ọ̀jọ̀ kan àdàrà fún wa o ayé wa kò ní yẹ̀ lẹ̀ tó bá jẹ́ ìwà àkọ́kọ́ ẹ kọ́kọ́ gbé tó wà yìí ẹ máa pín fónílé ẹ máa pín fàlejò yọ yẹ wá o kò ní yẹ̀ lẹ̀ ire o
ire kàbìtì.